ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní Mariam sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ ní ó ní kábíyèsí kò lè lé òun kúrò nínú palace ó ní nítorí kábíyèsí ló mú un kúrò nínú márèjì tó ń wá tẹ́lẹ̀ náà mú un wá sí inú márèjì ó ní lóòótọ́ ó ní márèjì yẹn ń ṣe márèjì tó gbádùn ó ní ṣùgbọ́n ní ìsìn kábíyèsí wá fẹ́ lé òun dànù ó ní wọ́n ní kó ń kúrò nínú palace ó ní bóná fẹ́ kó ń lọ ó ní òun ò lè lọ anywhere ó lóun ò ní jáde nínú palace ó ní kò sí ibi kankan tó máa lọ ó ní wọn ò dé lè lé òun kúrò nínú palace ó ní even gan ó ní òun ò rí ìyáláyé èèyàn kankan tó lè wá gbé òun kúrò nínú palace yẹn ó lóun ò ní kúrò nínú palace yẹn ó ní kàn ṣe worst wọn. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Mashola mú kí yín káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ní ẹwà gbogbo lè ń kọ orúkọ mi ní Mashola mo máa ń sọ Yorùbá lórí channel mi máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe o so that a bá ti post any gist ẹ máa rí. òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. So allegedly bí Mariam ṣe sọ̀rọ̀ ní ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ tí Mariam sọ ní o ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. ẹ̀yin èèyàn lé ṣe mọ̀ pé a ní Dr. Elizabeth Jack Rich àtọkọ wọn àti ọ̀rẹ́ kábíyèsí kan tó wà l'Amẹ́ríkà tó ní church wọ́n ré 700 million láti kó fún Mariam láti kúrò nínú palace. wọ́n ní kò gba owó yẹn o wọ́n ló ní pé àfitán bá ta ọ̀jájá mọ́ ṣùgbọ́n ní ìsìn kò tiẹ̀ wá sọ̀rọ̀ ń powó mọ́ kó sọ pé òun ò ní kúrò ní palace ní ìsìn. allegedly bá ṣe gbọ́ nìyẹn ṣó ti yé yín. ó ní kábíyèsí ó ní wọ́n promise òun ó ní kò sí nǹkan tí kábíyèsí ò promise òun wọ́n promise òun ní heaven and earth wọ́n ní gbogbo nǹkan máa dáa kó máa bọ̀ nínú palace. ó lóun dé nínú palace tán ó lóun ò mọ̀ pé kábíyèsí máa kóyàwó jọ ni ó lóun bátù pẹ̀lú kábíyèsí pẹ̀lú gbogbo àwọn olórí tán fẹ́ ni ó lóun ò ní fọkànbalẹ̀ nínú palace ó ní ìsìn nígbà tóun ti fọkàn sílẹ̀ tí gbogbo nǹkan ti dojúrú kábíyèsí wá ní kó ń kó nínú palace ó lóun ò níbi kọ̀kọ́ tóun lòun ò dẹ̀ ní jáde nínú palace yẹn ó ní inú palace yẹn lòun máa wà ó ní kò dẹ̀ sí èèyàn kankan tó máa gbé òun jáde ó ní òun sacrifice gbogbo nǹkan tó ní láyé ó ní gbogbo wàhálà òun gbogbo owó òun tóun ti ná sí inú márèjì kábíyèsí ó ní wọ́n wá ní kó ń jáde ó ní kò sí èèyàn kankan tó lè gbé òun jáde kúrò nínú palace yẹn ó lóun ò níbi kankan tó máa lọ ó ní kò sí nǹkan tán lè ṣe fún òun ó ní torí òun ti make up mind òun pé òun ò ní kúrò nínú palace yẹn ó ní tí Queen Naomi bá fẹ́ padà wá sínú palace yẹn wọ́n lè padà wá kò sẹ́ni tó dí wọn lọ́wọ́ ó ní road clear o ó ní ṣùgbọ́n kò sí èèyàn kankan tó máa jáde nínú palace yẹn fún Queen Naomi ó ní kò sí anybody nínú àwọn tó máa jáde kúrò nínú palace yẹn fún Queen Naomi ó ní gbogbo èyí tí wọ́n sẹ́kẹ́ káwọn lọ ra lé yẹn ó náà kàn ń ra lé fáwọn for free ni ó láwọn ò níbi kankan táwọn máa kó lọ ẹ̀yin èèyàn lè rí pé èyí tó lágbára ó ní òun kọ́ lò ní Queen Naomi lọ ó ní Queen Naomi lọ fúnra wọn ni ó ní ó yẹ kí Queen Naomi mọ̀ wípé ọba làwọn fẹ́ wípé obìnrin oríṣiríṣi ló máa wá ọkọ wọn wá ó ní ó yẹ kí Queen Naomi lè dúró ti kábíyèsí ni kò yẹ kí Queen Naomi máa kẹ́rù lẹ́ẹ̀mẹwàá kó máa jáde nínú palace ipe tí kábíyèsí máa ń kóbìnrin and so what ṣé kábíyèsí lé wọn jáde nínú palace ni ó ní òun lóòótọ́ òun fẹ́ kábíyèsí nígbà yẹn ó ní ṣùgbọ́n òun ò fẹ́ wọn gẹ́gẹ́ bí ìyàwó àlè lòun ó nígbà tó ń dẹ̀ rí pé kò sí èèyàn kankan bẹ́ẹ̀ mọ́ òun náà dẹ̀ gbégbèsè láti di olórí ó ní kí wá ní blame òun tó wá fẹ́ lé òun jáde nínú ilé ọkọ òun ní ìsìn ó ní Queen Naomi ò lè dúró sàkúrẹ́ o àbí lẹ́kọ̀ọ́ kó wá máa ti dictate fáwọn nǹkan táwọn máa ṣe nínú palace o ó ní àwọn ò ní gba ìgbàkúgbà lọ́wọ́ Queen Naomi ó ní wọ́n rè pé àwọn nìkan làwọn ń kówó fún yàn ó ní Queen Naomi gan ń kówó fún yàn ó ní rọ́ ni gbogbo ẹ̀ ó náà ń bribe àwọn èèyàn lẹ́nu ẹ̀ Mariam ó ní kábíyèsí àti Queen Naomi ń ríra wọn ó ní kò sẹ́ni tó stop wọn ó ní wọ́n wá ní káwọn kò no palace ó lóun ò lọ sí anywhere ó ní àwọn ẹ̀dà tí ò níṣẹ́ wò àwọn ẹ̀dà látẹnujẹ wò náà wọ́n máa sọ nǹkan tí òun máa ṣe fóun ó ní ṣé wọ́n lọ ń sọ nǹkan táwọn ọmọ wọn ń ṣe nílé ọkọ fún wọn ó ní kí wọ́n kó rádaràda kúrò níwájú nǹkan má bá òun sọ̀rọ̀ kankan
ó ní kò sí kankan nu wọn tó máa sọ fún nǹkan tó máa ṣe nínú ilé ọkàn yọlé ẹ̀rí àwọn máa yarí o. Ó ní ṣé wọ́n rè pé wọ́n lè dójú tì òun àbí wọ́n lè yẹ̀yẹ́ òun. Ó ní kò sí nǹkan kan tó lè ṣe fóun. Ó ní ṣọ́mọrú sacrifice tóun ti ṣe láti jẹ́ olórí. Ó ní ṣọ́mọrú nǹkan tóun ti go through láti jẹ́ olórí. Ó ní tí anybody tó bá díà ẹ̀ olójú wọn á rí, ó ní etí wọn á gbọ́ wòtòwòtò. Ó ní so kan fi òun sílẹ̀ kan jẹ́ kóun gbádùn ọkọ òun. Ó lóun máa remain wife to ọba ni o. Ó lóun máa remain wife to ọba ni o. Ó ní òun ò lè kúrò nínú palace kábíyèsí. Ẹ̀yin èèyàn lé bá a ṣe gbọ́ tí Mariam sọ nìyẹn. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé wọ́n ti fún àwọn olórí ní lóṣù 3 láti kúrò nínú palace. Oṣù kan ti kọjá àtìgbà tó ti fún wọn lóṣù kan wípé kí wọ́n kẹ́rù wọn lẹ́yìn oṣù 3 o láti lọ ra lé. Mariam àtolórí Ronke ò ra lé up to now wọn ò ra lé. So èmi rò pé the only thing tí kábíyèsí lè ṣe ó ní kó divorce àwọn olórí tí wọ́n bá ti lọ. That's the only solution. Torí wọn ò lè force kábíyèsí láti má divorce wọn. Tí kábíyèsí bá lóun fẹ́ divorce wọn ó fẹ́ divorce wọn ni. Kò sí big deal kábíyèsí tẹ́ bá divorce wọn. Tó bá jẹ́ ìyẹn ló máa mú happiness yẹn wá. Wọ́n raise owó fún ní ìsìn 700 million kò gbà. Ó ní kán lọ tọ̀ jájá mọ̀ wọ́n yarí. Ní ìsìn báyìí kò tiẹ̀ wá sọ̀rọ̀ ń powó mọ́. Ó lóun ò ní kó nu palace ni. So bí ìgbà tó yẹ pé ó ní nǹkan kan tó gbójúlé ni. Ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run Elédùmarè á jẹ́ kí Queen Naomi borí ogun yìí àti kábíyèsí. Ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ nìyẹn tá ní ká mú wá fún yín. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Òkè ni ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.